Africa Content TV. Ẹ wo Oluwo tilẹ̀ o, Oba Dr. AbdulRasheed Akanbi Telu1 ni wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń san oko ní Oluwo Stadium nílùú Owo. Oluwo ní ń san oko lọ́wọ́lọ́wọ́ yìí o láàrin àwùjọ àwọn èèyàn tí Oluwo ẹni tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ Oluwo yìí ni President Iwo Board of Trustees Professor Lai Olúde àti àwọn ọ̀tọ̀kùlú ni wọ́n kópa nínú iṣẹ́ ìdàgbàsókè ilẹ̀ Ìwó. Bẹ́ẹ̀ ni káàkiri la rí àwọn oníkálùkù mú àdá tí wọ́n ń san oko fún ìdàgbàsókè ilẹ̀ Ìwó. Àbẹ́rẹ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá lónìí tí wọ́n kópa nínú iṣẹ́ ìdàgbàsókè ìlú náà. Èyí tó jọ wọ́n ní lójú pọ̀ jù ní Oluwo tilẹ̀ Ìwó Ọba Adéwálé Àkànbí ló ṣe ń san oko. Àbẹ́rẹ́ nǹkan kábíyèsí o, ẹ wo Oluwo tilẹ̀ Ìwó ní ń san oko.